Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe àlàáfíà ni mo bá yín. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gist tá à ń gbọ́ ní ìsìn wọn ní kábíyèsí fẹ́ lórí ọ̀rọ̀ Ashley èyí tí ó lọ ń bẹ gbogbo àwọn fámílì wípé kí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ wípé kí ó lọ sí Singapore láti lọ gba appointment letter èyí tí wọ́n fẹ́ fún un. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Gist tá a gbọ́ òun náà ni a ti sọ fún yín. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí àbá tí subscribe o so that tí n bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yá máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ̀yin èèyàn lé èyí mà tún lágbára. Èyí tí àǹtí wa ayé ṣe yìí ó mà tún lágbára. Ọlọ́run ẹ mà ṣàánú wa lọ́wọ́ àwọn olórí yìí o. Ẹ mọ̀ pé wọ́n ní pé wọ́n fún Queen Naomi ní appointment letter láti lọ sí Singapore láti lọ gba appointment wọn. Ṣùgbọ́n Queen Naomi reject appointment letter yìí. Wọ́n ní àtìgbà yẹn bí Ashley ṣe ń lọ kiri tó lọ ń bẹ gbogbo àwọn èèyàn nìyẹn. Wípé kán bá Queen Naomi sọ̀rọ̀ kí Queen Naomi gba appointment letter kan máa lọ sí Singapore. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí fọ́ ni. Kábíyèsí ni àwọn ò ní gbà kí obìnrin kankan máa pàṣẹ láwọn lọ́wọ́. Àwọn ò ní gbà kóbìnrin kankan kó máa ti àwọn gìràgìrà. Wọ́n ní lóòótọ́ àwọn fẹ́ gbogbo ẹ̀yin obìnrin yìí ṣùgbọ́n ẹ lè wá máa. Wọ́n ní ẹ lè máa step on his toe lọ. Àwọn dẹ̀ fẹ́ gbogbo yín pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Wọ́n ní ṣùgbọ́n àwọn ní kẹ́ ẹ lọ ralé ẹ̀ ralé. Èyí tí ò ralé ló pọ̀ jù nínú yín. Àwọn ti bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ló ní agídí. Kábíyèsí ni tí wọ́n bá lọ ra ilé kan kúrò ní palace àwọn kí wọ́n lọ rent ilé wípé enough is enough. Àwọn ti ní sùúrù tó, àwọn ti dúró tó. Wípé ẹni tí ò bá ti lè ra ilé kó kúrò ẹrù ẹ̀ kó lọ máa gbébi tó bá fẹ́ gbé, wọn ò lè gbé palace àwọn. Bí a ṣe gbọ́ allegedly o, wọ́n ní bí Ashley bó ṣe bẹ̀rẹ̀ sí lọ after àwọn èèyàn tó nífẹ̀ẹ́ Queen Naomi nìyẹn. Wípé kán máa bẹ Queen Naomi kí Queen Naomi lọ gba iṣẹ́ tí wọ́n fún wọn ní Singapore lọ so that Queen Naomi á fi kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé èyí náà bọ pressure tí kábíyèsí tó gbélé àwọn olórí. Àtìgbà tí kábíyèsí rẹ̀ ti gbé pressure lé àwọn olórí yìí nǹkan ò fajúro. Ashley ò ráyè pẹ̀lú kábíyèsí rárá, gbogbo nǹkan ó le koko ni. Wọ́n ní ọgbọ́n tí Ashley ń dá nì wípé kí Queen Naomi lọ sí Singapore lọ. Ó lọ ń bẹ gbogbo àwọn tó súnmọ́ Queen Naomi tó yẹ pé Queen Naomi ò lè tẹ ojú wọn mọ́lẹ̀. Wípé kí Queen Naomi kó lọ sí Singapore kó lọ gba appointment letter kó bò ń bá Queen Naomi sọ̀rọ̀ so that òun á lè fura sí wọn o. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Ìgbà tí àwọn èèyàn yìí tán pé Queen Naomi tó sọ fún Queen Naomi fi ẹjọ́ ẹ̀ sùn kábíyèsí. Bí kábíyèsí ṣe go after her nìyẹn pé kí ló mean, kí ló ń try láti ṣe, irú èèyàn wo ni ẹ, ta ló gbé ẹ wọ̀, kí ló gbé ẹ mì. Kábíyèsí ní gbogbo ìwà oríṣiríṣi ló kún ọwọ́ Ashley o. Ipe ó mọ bó ṣe ń manipulate, ó dẹ̀ mọ bó ṣe ń ṣe àwọn ìwà yẹn. Wípé àwọn dẹ̀ ti sọ fún kó stay away from Queen Naomi, kó stay away from ọ̀rọ̀ Queen Naomi, kó stay away from ọ̀rọ̀ Tádéníkáwò. Wọ́n ní bọ̀ kò gbọ́. Wípé kí ló dé tó yẹ pé téèyàn máa ń báyàn sọ̀rọ̀ èèyàn ní listen, tó bá yá ẹ máa ní àwọn ní attitude, àwọn behave bákan sí yín. Wípé ẹ̀yin gangan fúnra yín, wípé ìwà burúkú ó kún ọwọ́ yín. Wọ́n nínú bí kábíyèsí gan.
wípé kó má ever láyé ẹ̀ lọ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé kí wọ́n rọ Queen Naomi kí Queen Naomi lọ sí Singapore kó lọ gba appointment èyí tí wọ́n offer wọn wípé kó stay away from ọ̀rọ̀ Queen Naomi wípé kó dẹ̀ má jẹ́ kí inú bí àwọn wípé because ó ti ń ṣe tipẹ́ allegedly ni o bá ṣe gbọ́ ni o bí kábíyèsí ṣe ń sọ fún wọn àwọn fẹ́ ìyàwó àwọn nínú palace àwọn fẹ́ ọmọ àwọn nínú palace àwọn ò dẹ̀ fẹ́ gbé 2024 ní irú ìgbésí ayé pẹ̀lú pé kíyàwó àwọn àtọmọ wọn máa wọ inú palace pé eré ni wọ́n rè pa wọ́n ń ṣe. ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ yìí ó ṣe díẹ̀ tí kábíyèsí nìkan lọ ra lé èyí ilé wọn rà la tún gbọ́ pé tóbi tó tún ra lé ó tún complain pé tí Dr. Elizabeth ò bá kó inú palace òun ò ní jáde inú palace. ẹ̀yin oríṣiríṣi ìwà ló wà ní ọwọ́ àwọn olórí yìí competition ní everyday àfikọ́ lọ ń ṣọ́ kábíyèsí ní gbogbo àwọn ìwà tó ń wí ó ti sú àwọn pátápátá wípé ó ti sú àwọn ẹni tí ò bá ti ra lé kó lọ rẹ́ǹtì lé kó lọ dúró síbẹ̀ kó máa gbébẹ̀ èèyàn lé kì í ṣe nǹkan tó easy o. wọ́n ní kábíyèsí sọ fún Ashley pé ṣé family ẹni Queen Naomi ni kéde tiẹ̀ láti lọ́ọ́ máa pe àwọn èèyàn kó máa ní pé kán persuade Queen àwọn Naomi kí Queen Naomi lọ sí Singapore ìpè kí ló kó ẹ̀ pẹ̀lú live Queen Naomi. ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy. kábíyèsí ní ṣé family Queen Naomi ni ṣé family Queen Naomi ni ẹni tó jẹ́ pé wọ́n ló máa make decision fún wọn pé kí Ashley fi Queen Naomi sílẹ̀ kó jẹ́ kí Queen Naomi make decision fún rẹ̀ wípé Queen Naomi mọ nǹkan tó fẹ́ Queen Naomi ò dẹ̀ ń ṣọmọdé wípé kó stay away from Queen Naomi kì í ṣe nǹkan tó easy o ẹ̀yin èèyàn lé. kábíyèsí ní gbogbo ìwà tó ń wù làwọn rí o lórí ọ̀rọ̀ ẹ pé káwọn má gbàyàwó àwọn àtọmọ àwọn padà wọ́n ní bò wọ́n ṣeré ni. ẹ̀yin èèyàn lé gist ta gbọ́ níta ní ká mú wá fún yín etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God Almighty will bless.